ẹ̀yin ni bàbá ńlá ṣéwù. al-awwalina. ẹ̀yin ni ṣéwù ńláńlá. wa fikumul khulafa'u. ń bẹnu yà wọn khalifa àwa ni àwa tọ́lọ̀ fẹ́ ló lè bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àti ìlú bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tí wọ́n sì rí ayọ̀ kúrò náà nàìjíríà àwa ni ń sọ ẹ̀yin lẹ́lẹ́rù àwa la kọ́ sínú yín lọ pẹ̀lú lọ ní. àwọn tó owó kò ní kára àdúgbò máa kúnlẹ̀ kí yẹn ebi ò ní pààyàn lé ní olórí burúkú bàbá kọ́lá kò sẹ́ni tí ń tẹ̀gbẹ́ ẹni ra màálù kan sábàlá tí tó mẹ́ẹ̀ àtẹ́tọ́ ní 5,000 àtọ́jẹ màálù ni wọn ò ní kọ́ sí pé olè ìrajẹ lódì nínú sàsùn ni àjọ kéékèèké ni màálù ò sẹ́ni jẹ́ lódì ní ọkà àbùkù. àtàṣà àhàyè màálù wàlá. أدمية الله أكبر. لا يبرم لا تخاف من الحاضرين والمغترب شيخ اللبيب العلماني أخذ الفصول أبدية شيخنا تاج الأدب أدمية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب. lẹ́yìn bàbá wa àmọ́ mo fàtà wọn jẹ̀mọ́ wọn èyí tẹ̀ tún wọlé míì ẹ̀wẹ̀ dètò òru ni ẹ bá sì dètò ọ̀dà àrò ẹ̀dàkùn torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run. أدمية أبدية من شيخنا تاج الأدب أدبية الله أبدية من شيخنا تاج الأدب. أبا أسيب فلو صوتي ولا روا وفرق مسيدي أبي afa àwọn tí wọ́n jẹ́ ṣàmánù dáwà wọ́n ti wà pẹ̀lú wa láti máa ṣe bàbá ti rí wọn ti mọ̀ pé àwọn bàbá ti dènà ni ayé wọ́n máa bọ̀ ní àyín wọ́n máa bọ̀ ní àyín. ẹ̀rọ kò jẹ́ máa ẹ jẹ́ káàrin ìyó létò ẹ̀ tí wọ́n ti bọ̀ wá àga wọn ti wà ní àyín. àwọn àdájẹ́ àgbà ẹ máa bọ̀ ẹ̀rọ sáwọn bọ̀ wá. Ẹ dákun nísìnyí bàbá wa gbà oníwàásí òní oníwàásí gbogbo ọjọ́ oníwàásí tí ó ṣe fẹ́ oníwàásí tí ó fẹ̀mí gbogbo ṣe oníwàásí tí ò ní láwọn àlàáfíà oníwàásí tọ́lọ́mọ̀ ní kọ́ tiẹ̀ oníwàásí táyé ò ní kọ́ tiẹ̀ bàbá àmọ́ fà wọ́n ti dé sáà ní bàbá yẹn wọ́n sọ pé àdámọ̀ Allahu hayata. àdámọ̀ Allahu hayata. ìlọsọ́dọ̀ ẹ̀dàkùn àárín yìí títẹ wáyà mọ́lẹ̀ kankan wọn yìí fẹ́ kọ́mọ́ ẹ̀tú wáyà mọ́lẹ̀ fún ìlọsọ́dọ̀ àwọn bàbá wa gbà
àjára àwọn ni wọ́n sọ wípé ìmọ̀mú ọ̀fà fèsì mẹ́ta. Ìdáyé bẹ́ẹ̀ gbọ́dọ̀ nù. Ẹ̀sọ̀ lọ́wọ́ àkùrà. Bàbá ti sí wa lẹ́sẹ̀. Allahu Akbar. Owó tó kó lọ́wọ́ yìí. Àwọn bàbá alájà àgbà ní oríṣiríṣi àrà lára táwọn èèyàn ń tọ́ púpọ̀. Bàbá àmọ́mọ́ ọ̀fà náà kọ́ ti lọ bàbá alájà àgbà níbi ọ̀rẹ́. Àdúrà tí ẹ̀mẹ́ta ń tò léra wọn gẹ́gẹ́ bí ẹ̀mí ìfẹ́ àtàníyàn dáadáa. Oníwàásí òní, oníwàásí ọjọ́ gbogbo, oníwàásí tí ó ṣe pẹ́, oníwàásí tẹ̀mí rẹ̀ ó gbọ̀n, oníwàásí tí ò ní ráwọn àlàáfíà, oníwàásí tọ́lọ́ wọn ní pọ̀ lé lọ́wọ́, oníwàásí ayé náà ní pọ̀ lé lọ́wọ́, bàbá àmọ́ ọ̀fà, ayé bá ti kálẹ̀ kankan mọ̀, ọ̀dà láì wọ́n ló wà lóra rẹ̀ wá. Afa wa Al-Fawzan Al-Adabi kó kẹsẹ̀ méjì àti lọ́dọ̀ báyìí àti bàbá àti lẹ́gbà àti máa ṣe é wọ́n ti ṣàdúrà bẹ̀rẹ̀ wọ́n ti kálukọ̀ àn gbogbo àwọn tó ní màkọ́ọ́lá àti ìdòkó yìí wọ́n ti kà á àwárí sáàbù ẹ̀yọ kan yìí pé kọ́mọ̀ jẹ́ pé kàn fọ́nù wá síbáwọn kọ́mọ àlùbáríkà yóò ka ilé yìí ká tó darí sọ́dọ̀ yìí. Àtìkò kíyàn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. مضى الوقت لكن لست ألقي تحية أهل الله خير على الخير مولاي محي الدين يا خير واعظ ومن هو خير منك والله لا أدري لقد تبت مولودا كما تبت والدا فطابت لك الأيام دوما بلا أسر فأجدادك الأخيار هم فرس العلا فجيت فتسجيه بعلمك كالبحر أبونا ليس كل أب أبا هناك أبو لهب هناك أبو بكر إمام هفاوي لا تصيبك زلة مدى يقرؤون سورة الملك والفجر. Allahu Akbar. Ọba aláṣẹ púpọ̀. Ọ̀kẹ́dà kò ṣẹ́ náà. Ẹ̀sọ̀ Allahu Akbar. Ọlọ́run adúpẹ́ o. Ọlọ́run adúpẹ́ o. Ọlọ́run adúpẹ́ o. Bàbá àjára wọn bí àfà àjára. Bàbá àgbà àjára àdámọ́lá hayatahu. Wọ́n dẹ̀ òfin sápò rẹ̀. Irú owó báwọn èèyàn náà o. Òwe náà lẹ́ka afẹ́fẹ́ mẹ́sẹ̀jì àná o. Tọ́ bá àtàjù ti ṣe lọ́gbọ́n. Ẹ̀rẹ́pẹ̀ Yorùbá lẹ́bẹ̀ Muhammad. Bí àti máa sábà ṣe, ó ní pé bàbá wà ní ìjòkó báyìí, ní ìjòkó wà sí centenary. Okùn ìṣẹ́jú náà máa fún àwọn àfọ̀ níwájú. Tálẹ́nu rẹ̀ wá gbà tí ó lóun fún ọmọ ọba lókùn ìṣẹ́jú. Tálẹ́nu rẹ̀ gbà tó sọ ní. Ayé òbó lólówó ẹ̀ ni, ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́ wọlé mi o. Nítorí bẹ́ẹ̀, a ti wá láfọkàn sí pé Ọlọ́run kádàrá kọ́ yá bàbá ìmọ̀mù jù báyìí lọ. A ti kú àsìkò múlẹ̀. Àmọ́ bó ti rí yìí náà, gẹ́gẹ́ bí elétò àti gẹ́gẹ́ bí ọ̀wọ̀ tí ìmọ̀mù máa fún àyè àlàjì àgbà. Gbogbo bẹ́ẹ̀ bá ti ní nǹkan ṣe bẹ́ẹ̀ náà ni ìmọ̀mù máa bá wa ṣe é. Bọ́bá ní bẹ́ẹ̀, káàkùkù ṣe nígbà tọ́jọ́ kọ̀ bá jù báyìí lọ, àmọ́ bàbá ṣe lọ́kàn ṣẹ́jú. Ọmọ fi jásí gbàgbà mẹ́fà náà kó sí rí àjẹmtọ́kàn. Ọlọ́run kó dàbò fún àṣàlékún fún àtàláfíà ara fún yín o. Àtẹ̀yìn àti gbogbo wa náà, bá a máa ń kọ́nà járe yín pẹ́ àti ṣètò wa náà pọ̀ má dùn à. Ọlọ́run dákun mọ́sà járe yín pẹ́ o. Àmín. لقد عاش في الدنيا لخدمة ديننا
وعلم فوج الناس من علم سنتي بشيخ كمال الدين علم بلا حصر على عفوه للطالبين وزمرتي أيا أمة الإسلام شكرا لشيخنا أبينا كمال للدين من خير فطنته فبارك كمال الدين شيخ مكمل بعلم وآداب ونطق الكريمة بعلم وآداب ونطق الكريم صلاة وسلاما للنبي محمد أبي القاسم مبعوث من أجل رحمتي اللهم صل على روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على جسده في الأجساد وسلم وبارك على قبر اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة آمين صلاة ترضيك وترضيه وترجو بها عنا يا رب العالمين صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي أدوك فولون إدوك جاء بنادا ẹjẹ́ adúgbò jákè dáadáa kí ni di ọpẹ́ wa ọmọ mi mú ayé tó mọ́ ọ̀dọ̀bí tó bí àti àfáà ló fi sí àgbákò àwọn èèyàn ti balẹ̀ jẹ́ kó mú tó dé gbogbo dáadáa tí ó bá ṣe wọ́n ti dọ̀nà rú fún ibi tọ́lọ̀ ní ká yà sí annasu hadha hazu ma la wala ilmu wala ka makarimul akhlaqi tí bàbá ẹnì kọ̀ọ̀kan ṣe fi ń sèyàn rà pọ̀ àmọ́ lọ́wọ́ fáwọn ní tí ò lẹ́gbẹ́. وإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقاسم الأرزاق kí ni tọ́lọ̀ fún wa ayé ò máa nà wá lóko ẹnu látara aláàjì àgbà. wọ́n máa kẹ́kọ̀ọ́ lẹ́tí kí ló rí àwọn gbádàwọ̀ omi. torí mi ò ní àwọ̀
dédé olùkọ́ tí ẹ bá dá sí àwọ̀ rẹ̀ ní òmù jáde. Anásù kìlọ̀ wí. Anásù àhàzùrù máa lọ wà láà. Ilmu wà láta makarimul akhlaqi. Ilmu wà láta makarimul akhlaqi. Jẹ́ màmá rẹ̀ wọ̀ yókù mi ni mo wà. Bó lọ wí. Anásù àrà hàzù máa lọ wàzà. Ilmu wàzàkà makarimul akhlaqi. Ilmu wàzàkà makarimul akhlaqi. Ọgbọ́n tá a dún ni pé Ọlọ́run ní ká bá bàbá ọ̀rá jí àgbà tán. Ẹ jẹ́ àdúgbò dáadáa. Anásù àhàzù máa lọ wàdà. Mo kí ẹ bá wa ẹ́míà Sheikh méjì. Ọ̀kẹ́ dáadáa. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Ẹ bá bínú ẹ jọ̀ọ́, èmi ò lè sọ̀rọ̀ ńlẹ̀ kí n má sì yẹn o. Wọ́n pe àfọ àkàwá kí bá sàrìkì àmọ̀ ló ti wá. Ló ń bá dé lójú àbáwọn ọlọ́gbọ́n náà bẹ̀rù wá sí àwọn oníwọ̀n ìjọba nìyí ni. Yes, trouble shooter ọlọ́fà ni mi. وإذا ذقت خليقة محمودة. Ó náà máa jọba, ó náà sọ wọlé láti lè yí wa. Àwọn náà ní ìlú wa. فقد اصطفاك. Irú ìdájọ́ bẹ́ẹ̀ tí mi ń dá káwọn gbọ́dọ̀ dá lé mi lórí. Kò sínú tí n bá dé èmi ó kọ́ kí ọba abẹ. Ọba àní kò sí lọ́wọ́ Ọlọ́run níbi ẹkú tó fi jọba. Ìṣẹ́ tó kìí pẹ̀lú èèyàn Ọlọ́run ní olùjọ́ fún kìí sí èèyàn. فقد اصطفاك مقاسم الأرزاق. Mo kí bàbá ìmọ̀mù Ìlọrin tí wọ́n ń bọ̀. فقد اصطفاك Torí mọ̀mù ń bọ̀. مقاسم الأرزاق. Ẹ̀sìn máa ń rò bí ṣerú wọn tún lè wá mẹ́lọ́ ìjà sọ̀rọ̀ tí ó bí Ọlọ́run nínú. Dọ́tà dáàbì mi lọ́wọ́ pé ṣe tó lè bí irú wọn mọ́ irú wọn ti dé báyìí. Irú wọn lèmi tí mo dìbò yìí. Irú mòdù olówó àmọ̀ tọ́lé ò lè sírú èèyàn mọ́. Bàbá ìgbò tọrọ kó má sírú àwọn. Téèyàn bá lọ tí ò sírú ẹ̀gá àdúrà rẹ̀ gbà ní. Irú ọba aláàbíà kò sí àmọ́ ti pín síra wa lára wa náà nírú wọn. علم وذاك. Bàbá ti pín ẹ sára gbogbo wa. Ìwọ́n tó bá rí páàmù lọ sórí ire. Wádà jẹ́ àgbà tí ì ṣe ni, tí ì ṣe torí ibú. A sì ní òsínú wọn tí ò bá sínú wọn àdúrà àwọn ògbà nù. علم وذاك مكارم الأخلاق. Bàbá yìí ló sọ ní sí bàbá ẹni kò máa ń tọrẹ bí wọn tí ò sínú wọn nù. Àtúrẹ́ lórí ń rìn bí àdájọ́ àgbà tí èsì rú wọn báwọn. Ń sọ̀rọ̀ bí bàbá tí èsì rú wọn báwọn. Wọ́n ti pínra wọn káta ẹkọ́ mọ̀ sí rú wọn. Irú ẹni ọlọ́run ọbẹ̀ má sọ tí ò dáa mọ́. مكارم الأخلاق. Mo kí bàbá wa fún àgbà, wọ́n kú sílẹ̀ bàbá wa lájí àgbà. Mo kí bàbá wa lájí àgbà, wọ́n kú sílẹ̀ ara wa. Lára ẹ̀yìn bàbá wa lọ́dún náà, ó tún wá ka wa tá a bá tẹ́ mú kù yẹ́nyẹ́. Torí èèyàn lè mú tán ní àlájí àgbà, Ọlọ́run ti ń pọ́n síbẹ̀ kò pa láàbọ̀.
الناس bẹ́ẹ̀ wá tó ní wọ́n ti mú mi fẹ́ ya mẹ́wàá bẹ́ẹ̀ wọ́n sì sọ. mo kí bàbá tí wọ́n lè dògbò ẹ̀ ló ti bá bá yẹn mo kì mọ́mọ́ wọ kọ́ra láti àgbà wa ni. الناس هذا kí wọ́n lè rí mi dá hídìí wọn láti àgbà nìyí. حظه مال هذا mo kí ogun tí jẹ́ láti àgbà yányán àtàyé wọn. علم ذاك àmì ẹ̀dá tó kú wọn irọ́ ni ṣé tó kú òbí wọn ni. àkànní kò lóògùn ọmọ lóògùn kù tí ẹ bá ti fi máa mọ̀ fọmọ rẹ rántí rẹ pé kò kú náà nù bí ọmọ lágbájá lẹ́la àdẹ́dá àkọ́kọ́ rẹ pẹ̀lú àfẹ́ yẹn. sẹ́ni tó àbá o. علم وذاك mo kí ọmọ àgbáyé. مكارم lórí àwọn يا àfọ àti akọ alọ́dọ̀ bàbá wọn tún kí ẹ papọ̀ bá náà. وإذا رزقت خليقة محمودة mo kí bàbá wa Àjàrà. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. ẹ ṣe ń jèrè ẹ tó máa sọ kẹ́sì yìí. بالصحة والأمن والعافية. bàtà wà kéèké tí wọ́n bá ń kú ayọ̀ nínú rédíò bá ń bàtà ń sọ wá sí lórí rédíò yóò mọ̀ mi títì lẹ́wọ̀n àdàbí àtọ́ jiná tó gbádùn tààrà. الناس هذا mo ṣe tó kóòtù ilé sáǹsì ọ̀tá ní bàbá wa tẹ́wọ̀n ọ̀rọ̀ bá jọjọ kó yìí. حظه bàbá wa wọ́n náà ní ìmọ̀ mú ọ̀tá. مال وذا bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá mú tí ọ̀tá lọ́jọ́ jù kó náà. علم وذاك ìran yóò jà bá àlàjì àgbà lórí nǹkan kó tó pọ̀. الله ìyábẹ̀ bàbá kéèyàn wájú àlàjì àgbà kọ́ mọ́ làálù kì í ṣe ewu fún bàbá. tí ń sọ bọ́dọ̀ pé kó làlùbáríkà ṣe rí àwọn ọlọ́run ọmọ nísìnyí tó fìtílẹ̀ yọ̀ kẹsíwájú tà rẹ̀. Bàbá global missioner. Bó lọ wí jèrè. وإذا رزقت خليقة محمودة Ṣé wọ́n lè pè é lóko kan? Small but mighty. فقد اصطفاك مقاسم الأرزاق وللخير أهل D1. يعرفون بهديهم إذا اجتمعت عند الخطوب المجامع وللشر أهل يعرفون بشكلهم تشير إليهم بالفجور الأصابع وللخير. وللخير بهديهم Ẹ jọ bàbá tẹ ẹ bàyè fún ẹ jáde gírẹ́tì bí a sì yẹnyẹn. الله للخير أهل Bàbá máa wọ ní Mùsùkòrò ní ẹ̀kọ́. Wọ́n máa lọ́lọ́ ọmọ jàjà lórí ẹ̀kọ́. Mùsùn ní òròbó mi. Ẹ dá bàbá. للخير أهل يعرفون بهديهم Gbàmí ẹ̀ tiẹ̀ nípa gbádà lọ́wọ́ àti bàbá wa múra bí ọmọ ẹ̀jì láyé. Tọ́lọ́sùn kọ́ fàárí sí ilé àtúpọ̀. الله Fáàrí àkọ́kọ́ ní ìmọ̀ tó yanrantí. Àtọ̀pọ̀rọ̀ ti ń sẹ́dà lẹ̀. Ó kún ó lé wọ́n tún ń sẹ́dà lẹ̀. Èyí lè fi ń tìrìtì àkàràbà níwọ̀n yẹn. شيدت للآباء بعد فخارهم Àwọn tó ṣáájú yìí tí ẹ ti lóko yìí ẹ fi kún fàárí wọn. فخرهم فنعم الابن والآباء
sáde tú yẹn náà. ṣàyẹ́dítà líl'ábáyé ba'da fakhrihim. ìsọ̀rọ̀ sọ yìí. ẹ bàbá tó lọ ní bàbá yẹn tí mo tú láàrin o. àwọn àgbàlagbà tí ẹ gbà àyè fún wọn mí ìgbà títì. gbàtí bàbá sálà lọ. wọ́n bí àná tí àgbà sí nǹkan ò lẹ́sẹ̀ lọ́rọ̀ ní kí ni ó tún ṣẹlẹ̀ lọ́rọ̀ tó lọ́rùn. ọlọ́run ò gbé síra wọn. fanaima al-ibnu wal-aba'u. kọ́lá tí ẹ lọ bàbá yín ni wọ́n. bẹ́ẹ̀ bá jọ ni ẹ ti dẹ́rù kalẹ̀. wọ́n ti gbé kọjá tí wèrè lè tẹ̀lé sí. orí yóò fọ́. fakhara fanaima al-ibnu. ṣé wàá ṣe àgbáyé tó lè jókòó? ọ̀ sí ilé mi rẹ̀ mọ́. lẹ́yìn ọ̀rẹ́ mi náà. Nàró gómìnà wà ní báyìí dé. Ó sì nàró ní ẹsẹ̀. ṣàyẹ́dítà líl'ábáyé ba'da fakhrihim. Wọ́n ti ń sọ ẹ̀kọ́ ní ohun mi, alájà pẹ̀lú fúnra mi. Parama ọ̀sùn wa fẹ́ bẹ̀jẹ̀. Wàlá ìmọ̀lówó dùn yín lọ. فخرا فنعم الابن والآباء. Ẹ wá rọ́lé wọn ẹ̀yìn sí ọ̀lẹ́ ẹ̀yìn sí ọ̀lẹ́. Ọ̀nà ò lè bá lẹ̀ jẹ́ àgbà ṣiṣẹ́, kò lè sí rárá yọ̀. Ẹ sì mo lè jà, mo lè jà. Ìyẹn lè jáde gan, àbá kó máa kókó ní gómọ̀ bàjẹ́. Wọ́n fi yẹn kí yẹn ṣe, ẹ̀yin mélòó ṣe pọ̀. Ṣé ní ojú ẹ̀ ní ó ṣe o? Wọ́n máa sọ wá sí kankan ẹ̀ bá dán lákùnrin ọkọjà jẹ́ ni. Sílẹ̀ rẹ̀ ló kàn tó láti kọ́ ọlọ́ni alọ́wọ́ àti ní kò dákọ̀ rẹ̀. الأولين وفيكم الخلفاء الشهداء والعلماء. الله ẹ̀yin ni bàbá ńlá ṣéwù. الأولين ẹ̀yin ni ṣéwù ńlá. وفيكم الخلفاء. ń bẹnu yà wọn khalifa àwa ni àwa tọ́lọ̀ fẹ́rù lè bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa àti ìlú bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tí wọ́n sì rí ayọ̀ kúrò náà nàìjíríà àwa ni ń sọ ẹ̀yin lẹ́lẹ́rù àwa la kọ́ sínú yín ká lọ pẹ̀lú lọ́lé. أنتم شيوخ الأولين وفيكم الخلفاء والشهداء والعلماء. àwọn àfáà jìnkò tí a tó ìlú kan rú àti agbègbè àti gbogbo stéèjì ọ̀dọ̀ yín láti parí kì í tó sáyé mọ́ pé ìdókòmí ọdún gbòmù wa jẹ́ ọmọ ní mílíọ̀nù nàìjíríà. Mọ́mọ́ fàní mọ̀rẹ́ ọmọ ẹwọ́ rẹ̀ máa rọra bàbá ló mí sí mi lára. Tí bá jọba àwọn yìí máa ń kọ́ àlùbáríkà àti bàbá kù. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. يا أيها المدثر قم فأنظر وربك فكبر ثيابك فطهر وثيابك وأخلاقك فطهر حسن. tàbísírì tó ti kó tún yìí wò kìí ṣe tó wàá kó 25 lọ́wọ́ tó fẹ́ lọ́wọ́ ra o ọ̀ tutù kùtù o. yá أيها المدثر قم فأنظر. tíra tí mo jíwò lọ́dọ̀ yìí mo ṣe tù ú
àwọn èèyàn sì máa jiyàn bàbá ẹgbẹ́ náà wá sí fún wa sí ní àwọn ará tí láti pọ̀ jẹ́ bẹ̀rẹ̀. wọ́n fún mi láǹfààní àti ìwò wọ́n tún wá pọ́n ọpọlọ mi ní àdájẹ́ àgbà tó mú bérebére. كن فأنذر وثيابك فطهر. síyáàbù níbẹ̀ àkàláàkù ni ọlọ́run ní ìwà wo ànábì ìwà rẹ̀ gẹ́gẹ́ mo ti fọ́ nínú búwà àti rìsálà sọ́ọ̀bẹ ká yóò padà lẹ́yìn rẹ̀ ìwà rẹ̀ ni ọlọ́tún ṣe. tí mo fẹ́ sọ ni alájà ìbàdàn tó alájà bàbá ò sí èrè ní. tí mo fẹ́ sọ náà bàbá o kí ló ń sàwọn afọ àti wọn òròyìn wa pẹ̀lú ìwà mọ́lẹ́ ni. ìwà ni bàbá mi darí ayé ìgbà tí bàbá dé àyàn kéwì títí kéwù bí àṣírí fẹ kú níbẹ̀ kú níbẹ̀ kú ní kù níbẹ̀. وثيابك فطهر. gbogbo ẹ̀kọ́ ni London náà wọ́n fi ṣe alájẹ àgbàdo pé ìgbà àlejò ọkù gbogbo náà tó fún yàrá mi tẹ̀lé ọ̀gá ni ìwà rẹ ti pọ̀ jù ìwà rẹ pọ̀ èmi ò máa ń tọ́ kétọ́ ní òsè èèyàn mọ́ wọ́n sẹ́kì rẹ̀ sí ọ̀rẹ́ kọ́ tó kú ni. ọ̀tún bá jẹ́jì nínú kéwù rẹ̀ tí o tó bá bàbá ìwà ni mo fẹ́ tírètì ìwà tí bàbá mi kó ayé lẹ́rú. ọkẹ́jùbà ẹ̀rọ wí lọ́nà àti tọ̀tọ̀ wí àti ogun tí a ní akétọ̀ ń sẹ́wọ̀n ṣẹ̀fẹ́ ní bá délé yín lọ pẹ̀lú ọmọ kéwù rẹ̀ ẹ̀rí bá tí o bá ní sàkánì rẹ̀ ẹ̀ fẹ́ gbára yín ní kòrò nì. bàbá kódà ìwà náà mú ní tógún ọmọ kí ọlọ́mọ kéwù ìwà ní mú ní tógún lé nílé wọn ni wá bàbá wa lórí àṣírí kì í jáde àwọn ọ̀dà àpò fún ọ ọdógún lé nínú. àwọn àdúrà gbà ọjọ́ ń bọ̀ kí ló ń dé lónìí ìwà ti sọnù náà. وثيابك فطهر. وثيابك فطهر. àwọn ẹ̀fọ́ wa ń dààmú wọ́n ní makarim akhlaq hiya adabul Islam. ìwà tí yóò fi gbọ́ káre tó fi ṣépèlé yẹn. الناس هذا الناس هذا حظه مال وذا. bàbá wa dúró àgbà yìí náà nítorí wọn fẹ́rẹ̀ ní òjò owó lọ. òjò owó lọ. bàbá yóò wá ní mo lówó tó mọ ewu padà ní. ìjọba rẹ ti géètì ilé lónìí kó lè di gómìnà lọ́la. tí ò ní ràn láti lè bàbá tó ìkàlẹ̀. حظه مال. bàbá àṣekínní kẹlẹ lọ ní fáyọ owó kò ní ká náà àdúgbò máa kúnlẹ̀ kí yẹn ebi ò ní pààyàn délé olórí burúkú. bàbá kọ́lá kò sẹ́ni tí ń tẹ̀gbẹ́ ẹni ra màálù kan sábàlá tí tó mẹ́ẹ̀ àtẹ́tún ẹni 5,000 àtọ́jẹ màálù ni wọn ò ní kọ́ sí pé olè ìrajẹ lódì nínú sàsùn ni àjọ kéékèèké ni màálù ò sẹ́jẹ́ lódì ní ọkà àbùkù. الناس هذا حظه مال وذا. علم وذاك مكارم الأخلاق. ẹnikẹ́ni ó tún wọ́n da àmà global missioner. وذا علم. ó tó jẹ́ ti global sí ni pé àṣà ìsìlámù ti kú ní Nàìjíríà tó bá yẹ national missioner àti pé country yìí nìkan lè sọ̀rọ̀ globally wọ́n ti dàgbà yé nù ọ̀nà sí ní country mi nísìnyí ìmáàmù ọ̀fà ni mùsùlùmí mo sọ̀rọ̀ globally. علم وذاك
bàbá àkàtọ́ anímọ̀ làwọn ní ìmọ̀lẹ́ ilẹ̀ tó kó wọ́ọ́rọ́ báyìí ọpọlọ yìí tó bá túlẹ̀ pílẹ̀nì lẹ́gbẹ̀ẹ́ tó wà nínú ẹ̀ yóò jábọ̀. kí ọlọ́run fún ìmọ̀ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́ nímọ̀ ìgbà náà wá ń kọ́ sọ onímọ̀ tá ṣe tá nìyí olùpadà parí ayé rẹ̀ sí. وذاك مكان وذاك مكارم الأخلاق. ìwà ni wọ́n ní ayé rẹ̀ ṣáàṣì owó gbogbo akọ́ni àtẹ́tẹ́nu. ọkọ̀ ti bọ̀rọ̀ lórí ìkọ́lé. ọ̀rọ̀ mọ́tò tiẹ̀ ní 250 million mìíràn ti ní 7 million àjọ fẹ́kọ̀ọ́ ni. àjọ wà ní ọkùnrin tiẹ̀ ní òfò pẹ́pẹ́ tọ́nu rẹ̀ yóò dúró bí táyà jókòó lé lọ mọ́ kí ló tún kù. ìmọ̀ wàlákà مكارم الأخلاق. jẹ̀mọ́ ẹ̀ka lè gbọ́dọ̀ fẹ́ òun la gorí àgbàdo. ọba àfẹ́ ǹkọ́ èmi ọba àfẹ́ tí mo rí kálukú náà ní tilẹ̀kùn mọ́rí ní yàrá tá a ṣẹ̀ lọ́ọ̀dí èyí kọ́ ní fáàrí. ìmọ̀ wàlákà مكارم الأخلاق. bàbá tí ń kó pákó èyàn lájọ ń mú. àṣekìní kan tó lé ní láyé òfìgbà tẹ̀ náà ni makarimul akhlaq. ìbámu ọmọ ṣe ayé tó ju olówó lọ ọmọ ṣe ayé tó ju ti àáfàá lọ bẹ́ẹ̀ ṣe jòkó yìí ní ìsìn ẹ̀ pínṣẹ̀ bò. ẹ wo káàbì wo yẹn dá bá gbà mí. afẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ní ẹ̀pín ẹ́mílòpù kẹ kí wàá lẹ pé tó tó báyìí àwọn ọ̀yà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá yà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bàbá yà kódà ilé yín jẹ́ yín ní gbèsè bí tẹ́ ti kó kọrin ilé ó kọjá tẹ́lẹ̀ mọ́ sọ pé òun mọ̀ láyé má ṣẹ̀gbọ́n àwọn iná ẹ̀kọ́ kọ̀ ọ̀nà wọn dá gbogbo lókè kúra nì. ìmọ̀ wàlákà مكارم الأخلاق. bàbá ṣe tẹ fẹ́ ní sọ. علم وذاك مكارم الأخلاق. ọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń júwe níbi ìṣẹ́jú márùn-ún ọ̀dọ́ ń bọ̀ tí padà wà ní àwọn ẹ̀mí àṣàrù fẹ́ẹ̀. إذا رزق الفتى وجها وقاحا. bàbá aláṣẹ àwọn lo ìwà fáá kò sí tí ó gbà fún bàbá. الله تقلب في الأمور كما يشاء. ẹgbẹ́ yóò máa nínú ní sọ́fò. ولا تهوى به ولكن tí wọ́n sẹ́mi ni wọ́n ẹni tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní jákèjì tèmi lọ́wọ́. Bólé lọ ní mo ti rí president bólé lọ ní rúù nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ ló dàgbà mo ti rí ẹ̀ka ọdún kí àdísì méjì kí wàá mú wa gba microphone. Jẹ́bẹ́ ẹni kí ni àkọ́kọ́? Ẹ̀ẹ́dá mi ló ń dáadáa. Nínú àdísì ńláńlá ẹ̀gbọ́n, Anna rajulan jaa ila Nabi. sallallahu alayhi wa sallam. Ẹ̀sìn ìfà Nabi. Bàbá àdísì méjì péré ló máa wá rọ́ ọba bá Nabi. Ẹ̀yà fẹ́ lọ pèpè àkàlẹ̀ ọ̀rọ̀ àdúgbò ní bí ní kẹrọ ní o. Tí mufti gbogbo àdúgbò tá a jẹ, tá a bá kírun tán, fátúwà wò ní ẹ̀sìn. Ìmọ̀mù gan mi ti ń bomi bàrí kí ni ń sọ. Gbogbo ẹ ti lòdì. Ẹ pèpè àkàlẹ̀ báyìí ò ní bí á nìkan irọ́ ni. Èyí ń ka wá àṣẹ ọ̀ ní máa ka tíra fóde. Ọ̀ máa ka tíra lọ yẹ́nyẹ́nyẹ́nyẹ́ ni. Wá sí òde tíra tó mú náà kàkọ́ yín dáadáa kọ́ ni. Wọ́n bí ọ́ ní tí o sí nínú. Bàbá àgbà, ọ̀sẹ̀ ìdúró bàbá. Yorùbá bá Nàbí. Ọ̀kọ́dà ya Rasulullah. Bàbá àgbà, wọ́n wà Nàbí mo pè ọ́. Ànábì ní náà,
ó ní máa dì í ó ní kí ni jẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ ẹ̀dá kìí tẹ̀lé bàbá ṣe ìdúró ọ̀rọ̀ yìí mo ti jí wo wá títíra wò nílé yìí ọlọ́run ní kọ́lẹ̀ àtọ́ni ní ìlò ó ní kí ni jẹ́ ẹ̀sìn ṣẹ̀pẹ́ àwọn sọ pé kásàgbàdá alùpùpù kákírun gbogbo sàbẹ̀ ti yẹ lọ́lẹ̀ orí rẹ̀ òpin ní ọmọ tí ń jẹ́ ẹ̀sìn orí rẹ̀ mẹ́ta ọmọ àdébìnrin tí ó béèrè tí ó béèrè àdébìnrin tí ń jẹ́ ẹ̀sìn gẹ́gẹ́ ní wá gidi lẹ́yìn bá fi ní ìwà lẹ́sìn ṣẹ́kọ́rọ̀ àdébìnrin sọ ẹwà àdísì tí ẹgbẹ́ pàtàkì jọ bàbá àti àtàlẹ́ tí ò níwà kò lẹ́sìn yíṣùmù ló kù kò sí rọ́ṣùmù wọn lọ ó kọ̀ lọ gbé kákò sáwọ́ rẹ̀ fún wọn náà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àdísì lẹ́sìn ké àdísì àtúntò kọ́ńtà kan kí ló tẹ́ Yorùbá níbi dáadáa. Bàbá ẹ bá wo mí ní ọ̀sẹ̀ tó méjì níbi ká àdísì torí mo fẹ́ ká lọ rí àdájí àgbà lẹ́sìn wọ́n gbà fún owó. Ànábì wa tó kó jẹ́jẹ́ bàbá sẹ́ẹ̀bí pé mo náwó síbí ó ń gba mọ́dà tó ní o. Àlèkọ́tà àlèkọ́tà mo nẹ́kú lórí rẹ lò. àmọ́dàtà. Ẹni tí wọ́n fi lè fọ́ kàn lónìí nù ní báyìí. Bàkàdé sọ́fàdà ọkọ̀sìmú ìhàrẹ̀. Bàbá wa gbọ́ mi sẹ́nà. Àlẹ́ ìbá jòkó jẹ́jẹ́ o. Ẹ̀gbọ́n nàbà tó wá bá nàbì. Ya Rasulullah. Inna fulana. Fulana wọ́tọ̀ ọkọ̀ inna fulana. Lápájá lóbìnrin tàṣùmù náà. Ẹ̀gbọ́n nàhárà àdúgbò lọ́wọ́ àtàkùn mú nàìjíríà. Kò sì forú sí ẹrí. Ọba àdúrà gba àdéhùn tí kò jiná tó bá dùn tó ní náà black number ọ̀lẹ́ kú dànù. Àwọn sọ̀rọ̀ fún àdébí o. Bàtọ́ wà parí ẹ̀ wọ́n ní wàhíyà sẹ́yìn àtúnyẹ̀ kúlókì. Bí ṣe ń kírun tí ń táwẹ̀ tóun tí ń yẹrẹ fílà tóun. Nítorí tí tí mo sọ lónìí o, àmọ́ yòókù wọ́n bá dalẹ̀ ní àṣàrò pẹ̀lú òkú ọlọ́mọlógún ní sọ. Ayé gbọ̀dọ̀gbọ̀ lábọ̀. Ànábì kí ládé yìí, wọ́n ní kò níwà ní. Ànábì ní kí níwà rẹ̀ tí ò ní, wọ́n ní tó ń rí jí rárá abínísá ní ha. Gbogbo àwọn aládùúgbò ló ti fẹnu ba ti ẹjẹ́ tán. Bẹ́lẹ̀ yìí máa kò tó wá bá rí ọmọ àlè ní. Bẹ́lẹ̀ sílẹ̀dùn. Gbogbo ọ̀rọ̀ burúkú ní máa sọ. Ìmáàmù lè wà nìyẹn. Ìfẹ̀nú àkọọ́lá Rasul. La khayra fi ẹni yọ sàkà sólórí ibú ni. La khayra fiha. Kò sóore bẹ̀. Kìí sọ lórí rẹ̀ kìí ṣe yẹn gidi inú bí ọlọ́run sí. Àdébí òdákẹ́ bá wọn. Ìgbà tí wàá parí ẹni kíni ó ní wàhíyà fi nà rí. Ẹ̀tọ́ wá sọ pé àdédájọ́ ọ̀nà fún yẹn àdéjọ́ àdédájọ́ ọ̀nà fún yẹn ni. Tábà ti rí kó ọmọ náà lára àkùrọ̀ ọmọ náà. Wàtàrà làìmà. Tí wọ́n sì ṣe ti di súnà. Ìlà. Èyẹ jáde àwọn àlejò ìṣọ̀mọ náà. Ọmọ náà lápè. Ṣé wàá rẹ̀ wọ́n wù ní? Àti kejì ó mú yẹn wọ́n nẹ́kẹ̀ bàbá. Àdébìnrin fún ta wíwù kò sí orin wọn máa ròyìn rẹ̀ fún mi mọ́. Àsìkò dá pé mo ròyìn olórí ibú ká máa rẹ́rìn. Àyíyá fi náà rí. Gbà àdébìnrin kò lóore nù. Ẹ̀yin wá ní yẹn fílà ẹni ń gbàwẹ̀ ẹni ń ṣe ẹni rẹ̀ mẹ́ta nígbà 1 million. Àló ní kà. Èyí náà lẹ́jọ́ rẹ̀ pé kò ní wà. Wàhíyá fi náà rí. Yóò wọ lẹ́nu déédéé tí mo lè sọnù pẹ̀lú àsìkò wa. Ká sì máa rọ̀ ojú gbọ̀ wá sí. Bàbá ń wò mí, wọ́n ní kí n wí kan.
lẹ́ẹ̀kan sí ẹ̀wí kí n gbọ́. Tàbárọ́jú lọ wá sí ká sì máa rọ́jú bọ̀ wá sí. Tàbárọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú bọ̀ wá sí. ọ̀rọ̀ wa ni mo sọ o ìjà lọ chẹ́ẹ̀kì ara wa o dédé tí kó lórí ikú rẹ̀ nìkan dára bí ní bẹ́ẹ̀ ni kò ní wà ẹ má jọ sọ sí àwọn. ẹ sì má jọ sọ sí àlàájì àgbà látara wa. pé àgbà tara mi kú àlàájì àgbà. torí mo tara àlàájì àgbà kú ìní owó kọ tí ìgbé ká ti fi ń jẹun ojú ẹ kí o lè gbé ń jẹ ẹni tó ló kọ. ìbéèrè ọ̀rọ̀ ẹ̀yọ́ màlájí àgbà tá a lọ wá bí àjẹ́ tí sọ màlájí àgbà níbi tá a ló kọ bàbá ní sọlẹ̀ káfẹ́ fi ń jẹ bàbá tó bá ti di nǹkan burúkú yí ó kọ tiẹ̀ ti bọ̀. Subhana rabbika. Bàbá rọ́jú bọ̀ wá sí máa rọ́jú wá sí. Bàbá rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú bọ̀. Bàbá Nàbí Bàbá rọ́jú lọ wá sí ká sì máa rọ́jú bọ̀. Ilé ẹgbẹ́ tí ó yóò bàyà rẹ̀. Bàbá rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú bọ̀ wá sí. Yẹ́nu Sharif ní Nàbí lọ́wọ́ òun. Bàbá àgbà ẹ ti ń pè é gèrè. Small but mighty. Abẹ́rẹ́ rí nǹkan ni. Ẹ̀kún yà ká wá máa gbọ́ ìyàwó rẹ̀ yá kí lọ́wọ́ rẹ̀. Èmi náà gba amọ́dá. Ambassador Alhaji Àgbà ni mo dì lẹ́yìn. Àmọ́ tí ìṣe gbogbo wa káàkiri ọlọ́ọ̀jì ẹgbẹ́ fún wa. Ẹja sì á ní tábà rọ́jú lọ wá sí. Bàbá rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú bọ̀. Àwọn adáwọ̀ mo fẹ́ tòkó ẹ̀dá kò tó ní àsìkò náà. Rọ́jú lọ wá sí ká sì máa rọ́jú bọ̀ wá sí. Bàbá rọ́jú bọ̀ wá sí ká sì máa rọ́jú bọ̀. Bàbá àgbà akẹ́rẹ́ mọ́kún wọn la. ẹ̀dàkùn gbogbo wa ẹ̀dàkùn ẹ̀fọ́ kọ́ sọ pé Allahu Akbar wọ́n ní káwé bẹ́ẹ̀ pé Allahu Akbar Allahu Akbar gẹ́gẹ́ bá a ti máa ṣe gbogbo ẹni tí ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run kó tẹ̀ tó wá bí a ti gbé bàbá mi ọmọ ọ̀fà ni wọ́n bá wa sọ tìrọ̀lẹ́ yìí gbogbo àwọn àlùfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run tó wà sí sẹ̀ńtínárì yìí ipò àwọn Alhaji Àgbàlá máa tò wọ́n sí pé bàbá ní ń bá wa sọ̀rọ̀ níjọ́ àti ti tó bẹ̀rẹ̀ alhamdulillah kò sí sọkúsọ ọba rí bẹ́ẹ̀ bàbá wa màmá àgbà lọ́fà tọ́ sẹ́dígbé àsáwá ẹ̀dá kùjọ máa kò sẹ́ni tí àwọn wà sí sẹ̀ńtínárì tí ó délé tí ò ní sunrun ayọ̀ nítorí pé inú wa máa dùn yóò dùn dénú dáyà ni bàbá àwọn máa gbà nínú Ọ̀fà. Adamallahu hayata. Sọ̀rí pé bàbá já onírọ́ báyìí. Wa hafidhahullahu wa ra'ahu. Máa ń mú Ọ̀fà já ọmọrọ́. Nígbà táwọn sọ̀rọ̀ táìmù àwọn ọ̀fọ̀ wà tó bọ̀rọ̀ ni àwọn ọ̀fọ̀ ní sọ táìmù. Ó fi wá lọ gbọ́ déédéé bá a ti fẹ́ gan lọ́bọ́ sí. Bàbá púpọ̀ ẹ̀mí sẹ́ẹ̀, àlàáfíà sẹ́ẹ̀, àlékún gbà fún Ọlọ́run sẹ́ẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ṣe débi ó dé ìwọ́nu sí Ọlọ́run. Kìí sì sú ọ bẹ́ẹ̀ ni kìí rìn ọ́. Dákun Ọlọ́run, inna Allaha ma'a alladhina ttaqaw walladhina hum muhsinun. Ọlọ́run lè lo àlàáfíà náà fún ọjà àlàáfíà náà ọ̀rá wọn ààrẹ nígbà kan. Wọ́n jọ máa rẹ̀ ọjà àlàáfíà náà máa rẹ̀ nígbà kan. Al-barka Nabi sallallahu alaihi wasallam. Ọlá bàbá al-barka tẹ jòkótì. Wàláhì bó sì ti rínú ni bó ti rínú. Gbogbo ẹ̀ níbẹ̀ lára bàbá Àgbàjára. Gbogbo nǹkan ní dáadáa níbẹ̀ lára wọn. Bàbá wa mú farapamọ́, wọ́n wá mú jẹ́ Alhaji Àgbà. Jẹ́ kódà tó tún ti fẹ́ pọ̀ jù, ó tún fẹ́ pọ̀ jù. Ó tún fẹ́ pọ̀ jù. Nígbà wọn wọlé lẹ́ẹ̀kẹ́kẹ́ mo pè wọ́n ni wọ́n ti di àyọlò.
ẹ̀rí wọ́n dà yọ lò fún wa gbogbo ìgbà yóò tí wọ́n bá yọ sí wa àgbà pé nǹkan ó tóbi púpọ̀ ni ọlọ́run dákun bá sàlékún fún ara àtàláfíà pé alákùnrin yé wa lílá fi Kùrẹ́ṣì bá ti pọ̀ tó yìí fún bàbá àwọn ọmọ ọ̀fà àlẹ́ yìí sẹ̀ńtínárì òkè fún àfọ̀dẹ́wà sí lówó pé ẹ̀yìn gbà tẹ́ ń bọ̀ wá o ewu epo yìí nì rárá tọ̀ wọ́n sì ti máa ṣe gbogbo tó bá ti jẹ́ nǹkan lè kéwu wọn tó bá ti jẹ́ nǹkan àlàjì àgbà tó bá jẹ́ nǹkan èdè àlàjì àgbà kódà tó bá jẹ́ tàwa ọmọ àlàjì àgbà yìí náà ni wọ́n ti máa ṣe dákun lọ́mù àtàkù àtìṣọ́ àtàánú jẹ́ ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú àbá mọ́mọ́ ọ̀fà. ìlàfi bisimilahi rahman rahim ìlàfi Quraysh ìlàfi himlihilata shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. àmín ìwọ tó ṣe kórìí bẹ́ẹ̀ fún ọ náà. àfàkùnmọ̀lá àwọn bàbá wa àgbàjára wọn ní àfàkùnmọ̀lá. عافاكم الله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر البركة باباني عافاكم الله àdúrà tí bàbá ló wà àdúrà bàbá máa ń mú ọ̀fà náà ní owó àdúrà rẹ̀ wọ́n mú wáyé owó àdúrà máa ń mú ọ̀fà bàbá máa ń mú ọ̀fà tún okò Àlàájì Àgbà ṣe kárí ayé wọ́n tún okò Àlàájì Àgbà ṣe kárí ayé ẹ̀yìn náà tó fún mi ẹ̀rí ẹ̀yìn náà tí gbogbo gbàdé máa ń rìn pẹ̀lú owó ẹ̀dákun nígbàdà máa fọ́ ìwọ̀n àwọn abákàlá o nígbàdà máa fi àwọn abákàlá o wọ́n fún mi ní o wọ́n fún mi ní o ẹ̀rọ mi kí wọ́n gbowó wọ́n fún mi ní ẹ̀dákun ẹ̀yọ́ ló sì wọ ẹ̀dákun. wọ́n fún mi ní o ẹ̀dákun. bàbá Dáúdù alápá ìṣòwò àwọn ọ̀gá. مجددا أفهم adé sọ́dọ̀ bàbá àgbà àyàrá sẹ́ni bàbá mọ́mọ́ bá ti ń ṣe wá sí ara mi kú ara mi sì ń dìde ara mi ń dìde pẹ̀lú pé Àlàájì Àgbà làwọn àgbàlagbà tẹ tara wọn jáde bá sòwò tó báyìí gbogbo inú ilé yìí ọ̀làbùlà ilé Àlàájì Àgbà àwọn èèyàn ṣe ń yí wọn lọ́wọ́ wọn ni mo fẹ́ jà àlùbáríkà àfáà kínní ni yẹ mọ́ màkàn lọ́bẹ̀ mo fẹ́ jà àlùbáríkà àfáà kínní ni yẹ mọ́ màkàn lọ́bẹ̀ mo bá dá wàhálà ní ilé ọjà rẹ̀. àwọn àgbàlagbà ní àyín àtọkùnrin àtobìnrin gbọ́dọ̀ gbogbo tí kálukú kà níwèé wọ́n kọ́kọ́ lọ Zumra ìsìn gbani ọwọ́ sọ̀kalẹ̀ sórí bàbá wa national mission tàwa balẹ̀ náà nígbà tí wọ́n dùgbò kálukú national mission láyé mọ̀ ibi ẹ̀ ń tí ń tò bọ̀ tẹ́ fi dókè òun ni lára hídímọ́ kí ni bẹ́ẹ̀ náà kéèyàn ṣe mission asásìlámì mission asásìlámì tá a dá ọkọ̀ office of the national ní tẹ̀gbẹ́ wọ́n lè kájà àti gbogbogbò náà ní mission náà kò sí kéèyàn wá sí missioner Ìlọrin branch fún youth kéèyàn wá sí national missioner fún gbogbo youth ti àsásílámù Nàìjíríà bàbá yìí ti kọ́kọ́ fi ṣe fídímọ̀ àwọn àdàbí yẹ kọrin bọ́ọ̀tà bọ̀ bá tó bẹ́ẹ̀ nísìnyí. نعم لم أرى الهادي النبي محمدا ọmọ bàbá àti aráàlú àfáwà àrọ̀sáfí ọmọ Àlàájì Àgbà ọmọ bàbá wa KSK bẹ́ẹ̀ bàbá tọ̀ kámọ́ wa tọ̀ bàbá mọ́mọ́ wọ́n má dá sí yìí o àti mo fẹ́ rà lẹ́nu Muhammad wà rà lẹ́nu Muhammad mọ́mọ́ Àlàájì Àgbà. تلك مالي مجددا فإني أراه كمالي مجددا
pariwo yá wèrè o. Ẹ̀rọ tí wọ́n àti mi náà ni. Àfa àfọmọlọ. Kíni ìyàwó ìsìnkú àfa. Wọ́n ní gbogbo jàmáà ọlọ́lọ́ wọn bá wa dúpẹ́ fún gbogbo jàmáà. Gbogbo jàmáà dàbíyà, gbogbo zúmúrà, gbogbo àwọn àlùfáà wa, gbogbo àdúgbò, gbogbo ìmáàmù, gbogbo ẹbí, gbogbo ará àtọ̀rẹ́ ọlọ́lọ́ bá wa dúpẹ́ fún yín. Bàbá National Mission ní ìjòkó àwọn ọmọ akéwù nìyà ní kankan ìjòkó àdìmájìrì lélẹ́yìí. Wọ́n ní ẹgbẹ́ bá wa gbà bẹ́ẹ̀ 5 million naira. 5 million naira. Ọmọ àlùbáríkà prudent adìyàmú prudent òun náà ló ń sọpọ́tì bàbá National Mission pẹ̀lú 1 million naira. Ó tún wá ń padà bọ̀ wá pẹ̀lú ògùn ọlọ́wọ́ lóhun tó ń padà bọ̀ wá àmì tó délẹ̀ ní ṣe 1 million òun tún wá ń padà bọ̀ wọ́n sẹ́ndì 1 million míì yóò fi máa wá jẹ 2 million naira nílé àlùmájìrí wọ́n ní ká dákun tó lọ lọ́wọ́ ètò tá a fẹ́ ṣe wọ́n ní kálukọ́ wá lẹ́sùn dàákú nítorí bíbú bá ya kó lè bá ya sọ́dọ̀ àwa náà ó ti lówó nù kálukọ́ máa yọ̀sẹ̀ kálukọ́ òrojútu ẹ̀ láàrin gbangba yìí kó lè gbogbo ẹ̀yìn tẹ́ wà ẹ̀sùn lẹ́yìn dáadáa àfàkùnlá bàbá wa àgbàjára wọ́n lálùbájìrí ní 50,000 naira lálùbájìrí 50,000 naira látọ̀dọ̀ bàbá àgbàjára. Abdullahi Gbalo. Àwọn women wing Ansar Islam àti gbogbo àwọn ìyá wa 55,000 naira wọ́n láwọn support lálùbájìrí. Imam Abdulrazak Aduagba 50,000 naira. Wọ́n support lálùbájìrí wọ́n yálé alájọ mi nígbà tí wọ́n yálé alájọ mi. Alájọ wa oníyanjú olóòpàá alájọ àgbà ẹnjìníà Kamaluddin oníyanjú 200,000 naira olóòsọ̀pọ̀tì àlùbájìrí. Àfàwà Isanu Sheikh Abdullahi Jibril 10,000 naira wọ́n support àlùbájìrí. Bàbá Màmá àgbà nílùú Ọ̀fà 200,000 naira. Fún gbogbo wíwá àti rírẹ kó sí mọ́tò yìí, wọ́n láwọn support àlùbájìrí ọlọ́run pẹ̀lú 200,000 naira. Ìmáàmù Olúgbẹ́jọ́ 5,000 naira. Abdul Hamid 5,000 naira. Àwọn women gègé àwọn náà tó bẹ́ẹ̀ yìí wá 6,000 míì ó kún owó wọn ní 61,000. Àbá Musa Tatalọ. Ajabọ̀ wá sí Ayọ̀délé Dr. 5,000 naira. Ìmáàmù Ẹ̀kùlé Dr. Hussein Musa. Alájì ọkọ̀ òkúbí yìí 5,000 naira. Àwọn alájì wa Isa Àdáàrá. Ìyá àmàlì mọ́tò kúndúrátù náà 10,000 naira. Ìyá kúndúrátù náà 10,000 Bàbá naira. Imam Ansarul Islam àti gbogbo àmì tí Ansar Islam ẹ̀dá kún mọ́sálásí Ansar Islam lógidi 20,000 naira. Bẹ̀rẹ̀ àwọn bá bu òkò àmì 10,000 naira 5,000 naira. Dr. Hussein Àríkè Òṣèlá 10,000 naira. Mọ́sálásí Ayára 20,000 naira. Ambassador Ẹ̀farabalẹ̀ Ambassador Mọ́sálásí Àdáàbá ní 20,000 naira. Ambassador Abdulmalik Tajidini láti Kọ́ọ̀sì 100,000 naira. Kún Fáyàkún 50,000 naira. Wọ́n ní wọ́n gbà Kún Fáyàkún ló fún ilé bá nọ́mbà. Sheikh Suleiman Oseye ní 50,000 naira. Alájà Ẹ̀mí Ọ̀gá 10,000 naira. Ìmọ̀mọ́ ẹ̀kọ́ ọlọ́jẹ́ 10,000 naira. Àwọn ìyàwó Máṣàrù nígboro ní àyín 20,000 naira. Jẹ̀wọ́n Máṣàrù àwọn ìyàwó Lásàdátù Máṣàrù Nàìjíríà nígboro ní Khalifa Ismail Babafẹ́lá 10,000
Abdulkarim Muhammadu Raji ọmọlẹ́yìn àbá àsọ́lé òkúrè àbá àwọn àbá iná àbá òkèrè bàyà àbá ìjáde àgbẹ̀rẹ̀ rẹ̀ 20,000 naira. Ìmáàmù pàtòtò lúláwúlé 2,000 naira. Alhaji wa nàìjíríà 10,000 naira. Kamaluddin láti ilé olóhùn yìí 2,000 naira. Ájì Àgàníyà láti Ògbómọ̀ṣọ́ 30. Àfáàdídọ́lá Nàbì 20,000 naira. Alájà Brazil Gajata 20,000 naira. Alájì Isa Dára 5,000 naira. Jama'a Ansarul Islam Ògèlè Jama'a Islam Ògèlè branch 5,000 naira. Ẹ̀ṣẹ́ Ibn al-Arabi 2,000 naira. Bàbá Alájì Isa Pẹ́tẹ́ 10,000 naira. Alájì Isa Pẹ́tẹ́ Dr. Abakar Ilé-Oro 10,000 naira. Alájì Wájímà Àtẹ̀lùkọ́ 10,000 Alájì Ọ̀tọ̀ naira. Ṣùgbọ́n 200,000. Fásírù bàbá Alájì Àgbàlẹ́kọ̀ọ́. Àbá Muhammadu Jami Agoro Agbaji Al-Adabi 1,000 naira. Bàbá National Secretary fún General Secretary Fásitì Islami 5,000 naira. Bàbá Nada Imam Afọ́jẹ́ 10,000 naira. Bàbá ikú àlejò. Bàbá Fásírù bàbá Alájì Àgbàlẹ́kọ̀ọ́. Bàbá Wálé Àkó. Bàbá Sheikh Sọ́ọ̀lẹ̀. Bàbá Sheikh Sọ́ọ̀lẹ̀ Àkó 2,000 naira. Ikú àlejò. Bàbá Alájì Sáàdì Láàlì 2,000 naira. Bàbá Mùkádà Màdára 2,000 naira. Bàbá Mufasiru Lẹ́kọ̀ọ́ ti bàbá wà lájí àgbà 10,000 naira. Wọ́n ti dé bẹ́ẹ̀. Principal Muhammad Kamaluddin College. Àbàbá yóò bẹ̀rẹ̀ 5,000 naira. Bàbá Kẹ́mi Yáò 2,000 naira. Ajia Mariam Bukede 5,000 naira. Ajia Mariam Bukede. Àwọn àmọ́fà ọlọ́pàá àdúgbò fún yín o. Ọlọ́pàá sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹ̀rí àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhaji Suleiman Agodi Òkè Agodi 2,000 naira. Alhaji Suleiman Agodi Òkè Agodi 2,000 naira. Bàbá wa ẹsẹ̀ òkúnjó àwọn náà ti tẹ́lẹ̀. Bàbá wa Ajiwa Shitu Ibrahim 10,000 naira. Wọ́n ti wọlé àkáǹtì o. Alhaji Shitu Alhaji Sulu wọ́n ti wọlé 5,000 naira. Bàbá wa ẹ̀sọ́ òkúnjó wọ́n ti dé bẹ́ẹ̀. Wọ́n débẹ̀. Ali. Bàbá àti òfòlò sọ wọ́n ti wà láàrin bẹ̀rù. Tọ̀. Bàbá wa lájí àgbà. Bàbá wa lájí àgbà. Tọ̀. Bàbá aládé wọlé. Bàbá Alájì Àgbà ní Jòkólẹ̀. Bàbá aládé wọlé. Adi yìí ló ṣe ayáwó wọ́n ti tẹ́lẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ rà. Bàbá wa gbàjára ń bàbá aládé wọlé tí wọ́n ṣàdúrà bàbá Alájì Àgbà náà ni. Bàbá ní tọ́ka wá. Àwọn fẹ́ẹ́ wọ́n ṣàdúrà fún amọ́fà. Dòkítà Hussein Musa. Ọdún ẹ̀la ń gbà. Abdallah. Abdallah. Abdullahi. Kò sí èrè 2,000 naira. Bàbá wa ní kò sí èrè 1,000 naira. Bàbá rẹ̀ sì gbé ìta. Abdallah. Abdallah. Ẹ̀rí tèmi náà ní ọgbọ́n ti bàbá tó ti lé kórí 10,000. Wà sọ́dọ̀. Tẹ̀lé wá lórí ẹ̀rí lè yí náà, ó ti fi ṣe bẹ̀. Bàbá Ayára, bàbá Dòkítà Hussein Musa, ọ̀nà wọn dàpọ̀, wọ́n ti fi kí 10,000 naira. Bẹ́ẹ̀ ti sàbúrà bàbá Ayára. Bàbá náà sì ti wọ nítorí ìtọ́lọ̀ olùkọ́ ìgbà tí ń ṣe yìí lọ́dọ̀ fọ́ọ̀kì lọ́rí. Bàbá wa ní àdúgbò àti wọ́n tán tó bàbá Alájì Àgbà. Dòkítà Hussein Musa, Muhammadu Bashir, àríkè òṣèlú ọmọ Alájì Àgbà. Ó kọ́ tó lè pè wọ́n tó ń dàgbà nígbà ọkọ̀ ọmọ rẹ̀ Alájì Àgbà.
lágbára ọlọ́run lọ́la ògbóngbórókò là ń lọ lọ́la ògbóngbórókò àbáwọ́ àti ẹtì bàbá wa associate professor. الصلاة على النبي الكريم. هذا المشارك. اللهم صل على سيدنا محمد وأصحابه وسلم. lára sàrátù tí a ṣe lọ́jọ́jà nípa àkọ́kọ́ ọ̀gá wa Nábì wa Muhammad lọ́wọ́ ẹ̀rọ sẹ́yìn. àṣẹ́kùwò ya sàrátù náà lọ́wọ́ kíkárí gbogbo àwọn aráàlú rẹ̀ gbogbo àwọn sàrábì rẹ̀. láti ẹnu àwọn bàbá wa àjára àdúgbò ọlọ́wọ́ kí ọlọ́run máa ṣàlékún dáadáa fún wa. wọ́n ní wọ́n ti ṣàdúrà tó pọ̀ fún bàbá wa ìmọ̀ọ́mọ́ ọ̀fà. wọ́n láwọn tọrọ ẹ̀mí gbogbo láti ẹnu wọn ní òun. ìfọ̀kànbalẹ̀ àlàáfíà ara okun ara tó péye ìṣọ́ ọlọ́run àwọn ọlọ́run nílé lórí ìrìn ní gbogbo ibikíbi tí ìmọ̀ọ́mọ́ bá lè wà lápapọ̀ wọ́n ní kí ọlọ́run bá ìṣọ́ rẹ̀ ṣọ́ wọn bí wọ́n ṣe ń jẹ́ iyì fún gbogbo ayé tí wọ́n ń jẹ́ iyì fún bàbá wa àdájẹ́ àgbà àlékún iyì náà ọlọ́run bá wa ṣe fún wọn àlékún dáadáa ọlọ́run bá wa ṣe fún wọn. wọ́n wá ní fún bàbá wa ìmọ̀ọ́mọ́ Ọ̀fà káṣe lè ilẹ̀ bí kúrò àwọn òkú méjèèjì fún wọn kọ́lọ̀ fún wa wọn lò ó síbi dáadáa fún wọn. bismillahir rahmanir rahim li ilafi Quraysh ilafi rihlata ash-shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن